Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo wa tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé. Orúkọ tèmi ni Comrade Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá Ọmọ́tóyọ̀lé tí gbogbo èèyàn mọ̀ sí Òmíyọ̀, tí mo jẹ́ olórí ọ̀dọ́ fún gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ. Ìròyìn ló sáré wá sí orí tábìlì wa ní yàjóyàjó lórí wípé àwọn Fúlàní wọ́n ti fẹ́ gbé ṣẹ̀ríà law wọlé sí orírun Ọ̀yọ́. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá mi nílùú Ọ̀yọ́. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, mo kẹ́yìn ládéládé, mo kẹ́yìn ládéládé, mo kí gbogbo ẹ̀yin májẹ̀ọ́bàjẹ́, mo kẹ́yìn àfọ̀bàjẹ́. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ a ti foríkorí àfikùnlukùn pé a fẹ́ ṣẹ̀ríà law nílẹ̀ Yorùbá, láti Èkó tó fi dé Kogi níbi tílẹ̀ Yorùbá dé, àti other places tí wọ́n ti sọ pé àwọn jẹ́ ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tá a mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wọ́n. A fẹ́ ṣẹ̀ríà law torí pé why ni pé àwọn kan ti ń pèrò láti gbé inauguration ṣẹ̀ríà law wọlé sílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ orírun Ọ̀yọ́ nílùú Àtìbà. Tó bá ti wá rí bẹ́ẹ̀, à ń fi àsìkò yìí pé gbogbo àwọn gómìnà wa, Gọ́vnà Ṣèyí Mákindé, à ń fi àsìkò yìí pé president wa CFR, President Bọ́lá Ahmed Tinubu, wípé kí wọ́n má jẹ́ kí ogun kó bẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá torí pé ilẹ̀ ìṣẹ̀ṣe, ilẹ̀ àṣà, ilẹ̀ ìṣe, ilẹ̀ èdè Yorùbá òun nílẹ̀ Yorùbá. Ibi tí ṣẹ̀ríà law ti lè work òun ni north. Tó bá ti wá mọ́ àwọn Fúlàní tó jẹ́ Fúlàní láti north tó ti wá ń parapọ̀ pẹ̀lú àwọn ọmọ àlè tí wọ́n bí sílẹ̀ Yorùbá tó ti wá jọ fẹ́ ṣe níṣe tó yẹ pé wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà law wọlé sílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, à ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa, ẹ má jẹ́ ká gbà wọlé o torí pé why ni pé tá a bá gbà wọlé, ilé ò ní ṣe gbé fónílé mọ́ o, ọ̀nà ò ní ṣe gbé fọ́lọ́nà mọ́ torí pé any small thing bá ṣẹlẹ̀, nígbà tó bá gbé ẹni yẹn lọ sínú kóòtù wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí máa gé apá, wọ́n á bẹ̀rẹ̀ sí máa gé ẹsẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí máa gé orí. Ó dẹ̀ ti pé bàbá wa Almoroof àtijọ́ sọ̀rọ̀, wọ́n láwọn mọ̀ ọ́n kan pa ẹ̀. Tó bá ti wá rí bẹ́ẹ̀, ẹ ti mọ̀ pé ìdáná àwọn Fúlàní pẹ̀lú àwọn ọmọ àlè kan tó wà láàrin wa ńlẹ̀ Yorùbá lọ́jọ́ fẹ́ ṣiṣẹ́ yìí. Wọ́n tún máa wá ṣe, ó wá jẹ́ ìlú Àtìbà gangan ni wọ́n ti fẹ́ ṣe. Ẹ ti wá rí bẹ́ẹ̀ pé ọmọ ọmọdọ̀gbọ́n fẹ́ fi ìlú Àtìbà yẹn fi ṣe orírun ètò tí wọ́n fẹ́ tò ní. Tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá tí a fẹ́ kí ilẹ̀ Yorùbá parun, tí a dẹ̀ fẹ́ kí wọ́n máa ṣe àwọn èèyàn wa ní ìṣekúṣe, ẹ jẹ́ kí gbogbo wa dìde ní wéréwéré, ní wàràṣẹṣà. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ torí pé ìlú tó bá ti ń lo ṣẹ̀ríà, ìlú yẹn ò ń gbérí o torí pé àwọn tó bá yẹ kó jẹ́ ọmọ ológo wọ́n á ti gé apá wọn, wọ́n á ti gé ẹsẹ̀ wọn. Ṣóyé ìmíì wọ́n á fọ́ ojú ẹ̀ bó ṣe ń ṣe ní north nìyẹn. Tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn, àwa ọ̀dọ́ ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ láti foríkorí àti fikùnlukùn wípé a ní gba ṣẹ̀ríà law nílẹ̀ Yorùbá láti Èkó tó máa fi dé Kogi. A fẹ́ ṣẹ̀ríà law nílẹ̀ Yorùbá. Ibi tá a bá ti rí tó bá ti ní pé wọ́n inaugurate ṣẹ̀ríà law nílẹ̀ Yorùbá yìí, wàhálà bìlísì òun lẹ̀ ń wá nílẹ̀ Yorùbá o. À ń fi àsìkò yìí pé gbogbo àwọn kábíyèsí wa wípé kí wọ́n intervene sọ̀rọ̀ yìí. Wọn ò gbọ́dọ̀ fún àwọn Fúlàní láàyè láti sọ pé wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà law wọlé sílẹ̀ Yorùbá. Àwa Yorùbá à ń ṣe oníjàgídíjàgàn. Àwa Yorùbá kẹ̀dẹ̀rẹ̀ à ń jà nítorí ẹ̀sìn torí pé why ni pé Yorùbá ò ní ẹ̀sìn ṣùgbọ́n Yorùbá ní Olódùmarè. Tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé àwa ní fàyè gbà nígbà táwọn kan bá gbé court, Supreme Court for ṣẹ̀ríà law wá sílẹ̀ Yorùbá, àwa ò ní gbà láyè o.
ẹ ṣé o.